àwọn èèyàn sábà ń wá wọ́n frustrate life èèyàn. ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́ kí lẹ fẹ́ rà sorry àbókí tó wà nígbà nǹkan èyí àtẹ́ǹdì sí dáadáa nǹkan tí wọ́n fẹ́ rà ní kẹ́ ẹ sọ ẹjọ́ àbókí tó wà nígbà mi fẹ́ rà nǹkan lọ́wọ́ ẹ̀ mo yá dúró tó máa fi dé ni o because indomie mo fẹ́ rà sí mi dẹ̀ wá lè sọ pé indomie 100 naira tẹ́ máa pàtà fún mi 200 naira mi ní lè sọ yẹn ibi tí máa dúró tábùkì yẹn máa fi dé lélẹ̀ tí máa fi kó mi fẹ́ gbogbo àwọn tip yẹn ẹ má fi máa ra credit ẹ fún máa kí boyfriend yín máa jókòó dé tó máa fi dé ni tó bá dé mo ò ní lọ. ẹlẹ́dọ́ máa sọ pé irọ́ tẹ́lẹ̀ fóònù níbi tí ọ̀dà ìgbà sílẹ̀ dé o. nkókó tí wọ́n gbogbo ẹ ti wọ́n ilẹ̀ gbé mi síbi àbẹ́ ilẹ̀ sálárì fún mi. ẹ wà á dẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ẹ jókòó bá ọtẹ bá ní sàjà tó pé dáná jókòó sí tálẹ̀ òkè lẹ́yìn. I'm freaking working for my money mo ń ṣiṣẹ́ fowó mi ni. so mi wá ní wàrà indomie kí ló sọ fún mi pé 2 million naira ní indomie tó kí 100 naira ni. nkókó tí wọ́n gbogbo ẹ ti wọ́n. Aide o. Aide. Oh, no be me, na my junior sister. Wetin you wan buy? I wan buy something now. Wetin? No dey call it now, madam. I wan buy groundnut. You have groundnut? I have. Hold yeah, on. Let me ring am. Irú wọn náà ló jẹ́ kí èèyàn kó máa Give me my money. Oh yeah, give me my change now, madam. Àyè kò tiẹ̀ price rárá. Ó sì máa price pé ṣùgbọ́n 30 naira o. She what? Take. Here they go. Ara yín náà nù. Tọ́ ní kan ṣe. Ṣé o bóyá fake lẹ́fún mi àbọ̀ original? Kí ẹ má bàa yé mi jẹ́. Àwọn olójú máa jẹ́ kó dà bí èèyàn ṣàròrò. Wọ́n dẹ̀ nímọ̀ pé ọ̀nà tá ń gbà lówó ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Madam, Well done o. how much is? Thank you, fine. I don't know. I want to buy CD. CD. Ṣé Wasiu Ayinde or Pasuma? What you concern me with that one now? No, I mean keys. Oh, Kiss Daniel. You know they stay this area again. The other street, you go there. To that I side. mean keys. Kiss. Yes. Oh, so you're telling me. Invo. Amen. Bangkok bi. Àwọn èèyàn nu lọ́sàn gan. Madam, how far now? Aide o. Abeg, give me the rock. The rock. Give me one. Yeah. I dey enjoy your customer. My customer is good. Thank you, ma. This thing. Oh, shit. Thank you, ma. Give me my change, abeg. I dey come. Give me my change. Take. Thank you, ma. Bye-bye. I dey enjoy my customer. Ibi tí wọ́n dàgbà sí lọ dé wọn. Táwọn olóyè tó fi ra gbogbo ọjà. Ọmọ dúró. Jàtìjàtì. No problem. Seems like me and no lecture. Ẹ wo. Ìwọ ní kọ́rọ̀ mi ìwọ o. Ilé wa sophisticated síbí. Ẹ wo. Ẹ jẹ́ fún mi ní indomie méjì ẹyin kan. Àbí indoseed. Tẹ́lẹ̀ gan ni. Ṣebẹ́lẹ̀ wọ́n ti mọ́ ń dúró ni. Ẹ dúró pẹ́. Ẹ dúró pẹ́. Àtajà mọ́. Ẹ mọ̀ kóra ní ọyẹ́ yín. Àtajà mọ́.